àwẹ̀ kẹ́yìn kí mi lónìí kú ọdún òní mi ọdún wo sì ń ṣe mi ń ṣe mùsùlùmí ọdún wo sì ń dé ṣe ó ní ọdún democracy na democracy day ni mo ní kò sí ìran mi tó ń crazy kò sínú fámìlì mi tó ń crazy ó ní ọdún alágbádá là ń pè bẹ́ẹ̀ mi ṣe jọ sí mo ti rí rọ̀pá mẹ́ta aṣọ débi mi rí rọ̀pá mẹ́wàá kan mi rán gbádá mi ṣe lásìkò kọ́ pé èèó ẹ̀bà àbí ó ráìsì lọ́nìyàn wáyé ká kọ̀ọ̀nìyàn tí ó ráìsì agolo mẹ́rin kẹ́ẹ̀dàpọ̀ kọ̀ǹkọ́ṣọ́ ráìsì kése ṣé ó lọ́nìyàn rí ragbádá mi ò ṣíwẹ̀ kan mọ́ òyìn kẹ́ẹ̀já ni mi ò kè jẹ́ mi ṣẹ̀sán pù ọ́ náà ṣe ń rí páìpù òun náà pè ní half-inch pipe lédè plumber pipe bẹ́ẹ̀ òun ní gbómi ọlé sínú wash and base kan mi fọ ẹnu àbí kó wá fẹ́ fọ nínú toilet àbí nínú bóyá ibi dining room wọ́n máa gbé wash and base náà síbẹ̀ so pipe bẹ́ẹ̀ òun ní half-inch pipe tó máa gbómi ọlé so ìtumọ̀ rẹ̀ ní pé ìṣe kì í èèó ṣe ọlé sí everybody ní Nàìjíríà nìyí now pipe òun náà pè ní 2 inches pipe òun ni máa ń gbé omi jáde nínú wash and basin now ìtumọ̀ rẹ̀ ní pé ìṣèké ó ṣe é jáde lọ́ọ̀nìyàn nínú ló gbà bẹ́ẹ̀ kọ́ bá rí 10,000 naira léèdè kè 10,000 bá mọ̀ tó ọ̀nà léèdè báwo ló ṣe à ní savings débi kọ́ àmúkọ́lé ìdẹ̀ ẹ̀yìn ìṣọdún democracy bẹ́ẹ̀ sọ ni kè crazy níran mi o because kébi bá pa ọ́ lẹ́jọ́ kan wàá mọ̀ ẹ́ pé ó burú ju crazy lọ́wọ́ mọ̀ àbíwò ẹbí ti pa ọ́ rí kọ́ ẹ pé kẹ́nu rẹ̀ akùn kẹ́ ọ̀dà ẹ̀sìn wàhálà ebi lépa Jésù kò mú ṣèpè légi ọ sọ fún igi ìwé àṣìṣe rere láti jọ ọ̀hún ẹ̀ padà ṣìṣe rere mọ́ kébi bá pa ọ́ wẹ́ṣà ẹ̀yìn kébi bá pa ọmọdé àsùnkún kébi bá pa àgbà àgbì wẹ́ ẹ̀ tí yọ àbí àtúnyọ.